òṣìṣẹ́ báǹkì mẹ́rin lu onígbèsè pa níbi tí wọ́n ti ń sin gbèsè ló gba ẹnu àwọn ènìyàn. kọ́lọ́run má jẹ́ ká wà nílé lọ́jọ́ tí ebi ń palẹ̀ o. àṣà táwọn ènìyàn máa ń dá wípé onígbèsè tí ò bá gbẹ̀mí yóò gba ẹ̀mí ni, tàbí èyí tó bá fẹ́ gba ẹ̀mí. kọ́lọ́run má jẹ́ ká bá irú wọn pàdé. ọ̀rọ̀ yìí gan ló ṣẹ mọ́ àwọn òṣìṣẹ́ báǹkì yìí lára o. gbèsè tí oníbàárà wọn jẹ wọ́n ni wọ́n lọ sìn, àmọ́ wọn ò bá ọkọ tó jẹ gbèsè nílé, ìyàwó ni wọ́n bá lù ú lálùpa. àwọn òṣìṣẹ́ báǹkì tá à ń wí yìí gbèsè ni wọ́n lọ sìn, ṣùgbọ́n wọ́n padà jẹ gbèsè bọ̀, gbèsè tó sì la ẹ̀mí lọ ni. nítorí ìyàwó ẹni tí wọ́n lọ sìn lówó ni ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin wọn, ni wọ́n bá ti obìnrin náà. lóbìnrin yìí ó bá ṣubú yakata, ó sì gbabẹ̀ kú fínfín. wọ́n sì kó wọn lọ sí àhámọ́ ọlọ́pàá. báwo ni ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀? ọ̀rọ̀ rẹ̀ o. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, SP Abímbọ́lá Oyèyẹmí, òun ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí ló fi múlẹ̀ fún àwọn akọ̀ròyìn nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó WhatsApp rẹ̀. ó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní abúlé ìjókò lẹ́mọdẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. wọ́n ní lọ́jọ́ 10 oṣù karùn-ún yìí ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé. orúkọ àwọn òṣìṣẹ́ báǹkì tí wọ́n lu oníbàárà wọn pa ní Badmus Ọlálékan, Ajíbádé Olúdáre, Fẹ́mi Ọlọ́kọ́ àti obìnrin kan ṣoṣo tó wà láàrin wọn, Ẹniọlá Àdúràgbèmí, tí wọ́n jọ jẹ́ òṣìṣẹ́ báǹkì tí orúkọ rẹ̀ ń jẹ́ Seva Microfinance Bank tó wà lágbègbè náà. wọ́n lọ sí ọ̀kan lára àwọn ilé onígbèsè wọn ò sì bá onítọ̀hún nílé. ìyàwó rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Fifan, ọmọ ẹni 50 ọdún ni wọ́n bá nílé. ni ìyẹn bá sọ fún wọn wípé ọkọ òun ò sí nílé. wọ́n ní àwọn ò gbà àfi kí àwọn ó gbowó àwọn. ìyàwó yìí bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé ọkọ òun ò sí nílé, wípé kí wọn ó padà wá nígbà tí ọkọ òun bá wà nílé. ìyàwó yìí bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀, ó sì ń bẹ̀ wọ́n títí wọn ò mà gbọ́. wọ́n ní bí àwọn ò bá ọkọ rẹ̀ nílé, gbogbo nǹkan tó ń bá iná ṣiṣẹ́ ní ilé wọn làwọn ó kó. ìyàwó yìí bẹ̀bẹ̀ títí tí àmọ́ gbogbo ẹ̀bẹ̀ àti àrọwà tí obìnrin yìí ń pa ẹ̀yìn igbá ló ń yín àgbàdo sí. wọ́n ní gbogbo dúkìá tó wà nínú ilé wọn ni àwọn ó kó. Oyèyẹmí ṣàlàyé wípé ìyàwó yìí ó dí wọn lọ́wọ́ láti má kó gbogbo dúkìá tó wà ní inú ilé wọn, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ báǹkì yìí wọ́n wọnú ilé ọkùnrin náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan tó ń bá iná ṣiṣẹ́ bíi tẹlifíṣàn, bíi áyọ̀nù àti rédíò àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó jáde. ìyàwó yìí kò gbà kí wọ́n ó kó gbogbo ẹ̀. ní ọ̀kan lára àwọn òṣìṣẹ́ báǹkì yìí ó bá ti obìnrin yìí bí Vivian ọmọ bó ṣe fìdí jálẹ̀ tó ṣubú yakata nù o. eré ni, àwàdà ni, ó ń díbọ́n ni. wọ́n bá gbé dìgbàdìgbà, wọ́n bomi sí i lórí, òkú lẹ́lẹ́jà tà á. wọ́n bá gbé ó di ilé ìwòsàn kan tó wà ní agbègbè náà láti dóòlà ẹ̀mí rẹ̀. ṣùgbọ́n gbà tí wọ́n dé ilé ìwòsàn yìí, àwọn ilé ìwòsàn wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé òkú ni wọ́n gbé wá. ọmọ olóògbé yìí òun ló lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní Àgbàdo ní CSP Awoniyin Adékúnlé ló bá rán àwọn ọmọọṣẹ́ rẹ̀ wípé kí wọ́n lọ fi páńpẹ́ òfin mú gbogbo àwọn òṣìṣẹ́ báǹkì mẹ́rẹ̀ẹ̀rin yìí wá sí àgọ́ ọlọ́pàá. wọ́n bá kó wọn dà sí inú àhámọ́. wọ́n bá ń wò kánbókánbó bí òkété inú ayanran. bákan náà ni wọ́n gbé òkú olóògbé Vivian ọmọ lọ sí mọ́ṣúárì tó wà ní agbègbè náà ní Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn fún àyẹ̀wò tó péye láti fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ múlẹ̀. CP Ọlánrewájú Ọládìméjì tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti gbọ́ sí ọ̀rọ̀ yìí. ó sì ti sọ pé kí wọ́n taari ẹjọ́ yìí lọ sí ẹ̀ka àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ìwà ọ̀daràn tí àwọn òṣìṣẹ́ báǹkì yìí hù lólú iléeṣẹ́ wọn tó wà ní Eléwéran lábẹ́òkúta. ibẹ̀ ni kálukú wọn ó ti sọ tẹnu wọn àti nǹkan tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi gaaru ọwọ́. ìwádìí yóò sì tẹ̀síwájú láti bẹ̀ ni wọ́n ó ti gbà dé iwájú adájọ́. kí Ọlọ́run ṣàánú gbogbo wa o.